kábíyèsí ọọ̀ni ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọba babátúndé adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì kábíyèsí mà ti kéde wípé lórí ayẹyẹ 50 ọdún 50 years ọ̀hún tó ń bọ̀ lóṣù kẹwàá ọdún tá a wà yìí, àwọn iṣẹ́ ńláńlá àkànṣe iṣẹ́ tó ń ṣe bíi 50 projects 50 iconic projects ìní àwọn yóò ṣe aṣọ lójú ẹ̀ ní fún ayẹyẹ 50 ọdún náà. Ẹ rántí pé lọ́dún yìí ìyẹn ní oṣù kẹwàá tí kábíyèsí máa ń ṣayẹyẹ ọjọ́ bí ẹni yóò pé 50 ọdún lórí lókè ìpẹ́ èèyàn 50 years of age tí kábíyèsí jẹ́ kó di mọ̀ pé láti ṣàjọyọ̀ ọdún náà àwọn àkànṣe iṣẹ́ bí 50 ńláńlá táwọn ń ṣe ìyẹn 50 iconic project làwọn yóò ṣe aṣọ lójú ẹ̀ ní àsìkò ayẹyẹ ọjọ́ bí náà. Lásìkò tí kábíyèsí ń bá àwọn àgbààgbà oníròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ èkó, iná mà jẹ́ kó di mọ̀ pé gẹ́gẹ́ bí ipò àwọn gẹ́gẹ́ bí olórí gbọba ilẹ̀ yorùbá àti ọba ńlá kò yẹ kí àwọn máa ṣayẹyẹ ọjọ́ bí, ṣùgbọ́n tó ní nítorí pé ọjọ́ bí náà ó ní àpẹẹrẹ àti pé àwọn tí ń ṣe oríṣiríṣi àwọn nǹkan ńláńlá fáwọn aráàlú inú fẹ́ jẹ́ káwọn èèyàn rí àǹfẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀pọ̀ nǹkan inú òun ti ṣe táwọn èèyàn mọ̀ tóun yóò sì ṣe aṣọ lójú ẹ̀. Kábíyèsí jẹ́ kó di mọ̀ wípé àwọn iṣẹ́ ńláńlá iṣẹ́ tó ń wuyì tó ń mú àyípadà bá aráàlú táwọn ti ṣe lábẹ́lẹ̀ láwọn èèyàn mọ̀ làwọn yóò wá ṣe aṣọ lójú ẹ̀ táwọn ìlú èrè iṣẹ́ táwọn èèyàn tóun ń ṣe lásìkò tóun ti di ọ̀ọ̀ni láti bí ọdún 9 sẹ́yìn. Kábíyèsí tó wá jẹ́ kó di mọ̀ ìpọ́pọ̀ èèyàn ìní kò tiẹ̀ mọ̀ pé òun ní iléèwé gíga yunifásitì ìyún ìtọ́pẹ̀ ní ọ̀jájá yunifásitì. Ó ní iléèwé náà ara àwọn iṣẹ́ táwọn àṣe aṣọ lójú ẹ̀ ní iṣẹ́ tóun ti ṣe láti ọdún 9 tóun ti di ọ̀ọ̀ni àti 50 ọdún tóun ti wà láyé. Kábíyèsí wá jẹ́ kó di mọ̀ pé iṣẹ́ ńlá kan tí yóò mi gbogbo ilẹ̀ yorùbá títí wá ń bọ̀ onílé ìwòsàn ńlá ilé ìwòsàn olówó iyebíye ni làwọn ti fẹ́ parí iṣẹ́ lórí ẹ̀ ní agbègbè lẹ́kì ní ìpínlẹ̀ èkó báyìí. Onílé iṣẹ́ ilé ìwòsàn náà kò sí aláìsàn tí wọn ò ní lè tọ́jú, yóò sì jẹ́ ilé ìwòsàn tó jẹ́ pé ọ̀kan pàtàkì tí yóò dára jù nínú ìtàn orílẹ̀-èdè yìí ní ilé ìwòsàn náà. Kábíyèsí wá sọ nǹkan tó lè máa ba àwọn mẹ̀kúnnù lẹ́rù pé sáwọn yóò lè dé lórí ilé ìwòsàn náà ipa àwọn olówó nìkan ni yóò wà fún un. Kábíyèsí ní ẹ lọ fọkàn balẹ̀, ẹ mọ̀ pé tẹ̀yin mẹ̀kúnnù ni mò ń ṣe lọ́jọ́kọ́jọ́, ẹ̀yin ni èèyàn mi, ẹ̀yin ni mo súnmọ́ jù, mi ò lè dálẹ̀ ẹ̀yin mẹ̀kúnnù. Ṣé ẹ rí ilé ìwòsàn yìí bó ṣe jẹ́ olówó láńtò, ẹ má bẹ̀rù pé wọn ò ní lè tọ́jú yín bẹ̀ nílé ìrówó ṣe é pàwọn olówó nìkan ni yóò máa lò bẹ̀. Kábíyèsí ní mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí o, àwọn olówó àwọn àjọ aláàánú ńláńlá pàápàá lókè òkun mo ti ń bá wọn ṣèpàdé tó fi jẹ́ pé bí mẹ̀kúnnù bá dé ilé ìwòsàn náà bó bá fẹ́ ṣe ìtọ́jú pàápàá iṣẹ́ abẹ tí ò bá fi lówó àwọn àjọ aláàánú yìí ni yóò máa sanwó ẹ̀ tí ò ní sí wàhálà. Kábíyèsí ní fún ìdí èyí kì í ṣe àwọn olówó nìkan ni ilé ìwòsàn náà yóò wà fún o, yóò wà fún àwọn mẹ̀kúnnù. Tí kábíyèsí tó jẹ́ kó di mọ̀ pé bóun bá ṣe aṣọ lójú eégún àwọn iṣẹ́ ńláńlá náà tó jẹ́ 50 àwọn èèyàn yóò kàn sára sóun yóò sì mọ iṣẹ́ tí òun ṣe láti ọjọ́ yìí.